Ṣé Ádámù yẹ sa nabi Ọlọ́hun dépò tó ma rẹ̀ ọjọ́ ma nabi àmọ́ wòlíì Ọlọ́hun ni táwọn tó bí ọ tí wọ́n lè tó wòlíì ní Sheikh Adam táwọn tó bí ọ lè tó bá tẹ̀sẹ̀ wọn àbúyádù sí ni wọ́n yẹ sí àṣewádù white ni pure white ní sí Adam ìwà jẹ́ wòlíì Ọlọ́hun ní tá jẹ́ wòlíì Ọlọ́hun tí wọ́n sì fi kọ́ gbogbo ayé ń kéwú inú wìláyà wọn bí wọ́n ti tó ní wọ́n fi kọ́ èmi àti ẹni kéwú tá a fi dá bá àti dà tí táwọn tó bí ọ fi ń lè ń dákọ wípé àwọn làwọn bí ọ tí wọ́n náà fi lè ń dákọ wípé ọmọ bàbá rẹ̀ ni ọ ògo rẹ̀ là ń gbé káàkiri bí wọ́n bá wá jà nábì Ọlọ́run tí wọ́n jẹ́ wàlí Ọlọ́run ọmọ wọn bí ọbájọ́ máa nábì àmọ́jọ́ máa wòlíì ìwájọ́ máa wòlíì ni a fún lọ́wọ́ wípé nù wìláyà bàbá rẹ̀ làwá ti dìde èjèèyàn a gbọ́dọ̀ fún lọ́wọ́ ẹ̀ ọmọ bí sọ́njọ́ ní wípé bẹ́yàn bá wá ní pé ọmọ ogun tí Ọlọ́run fún bàbá Lágége tò ní pápọ̀ bá káàkiri gbogbo ayé láwọn ọmọ ogun tí wọ́n mọ̀ wá láwọn ọmọ ogun tí ò nídìí owó wọn à ní fowó rẹ́ǹtì ọmọ ogun bẹ́yàn bá lóhun fẹ́ kó ọmọ ogun jáde àbí ó kó ọgbìn kankan jáde láti fi àtàkì bàbá Lágége káì àwọn bàtálíọ̀n bẹ́ńlẹ̀ táwọn ń sinmi kalẹ̀ tán retí pé máa bọ̀ wá wọ́n retí ijú òkò àwọn ti dúró kalẹ̀ àwọn ò sì nídìí owó nídìí owó torí pé bàbá Lágége ò fi owó ra ẹnìkan wọ́n yìí sì gẹ́nì kankan Ọlọ́run ní òkè kó wá kú sẹ́ torí kó wá ń jà fún kún ọmọ wo ààyè bàbá àtàná àga ni àga tí wọ́n jòkó òun Sheikh Adamu gẹ́gẹ́ lọ́wà lérí àga rẹ̀ ẹni wọ́n bá hàtákì bẹ̀ẹ̀nẹ̀ tí Adamu lọ́wọ́ hàtákì wọ́n bá jẹ́ ẹni tí làákàyè rẹ̀ lọ bẹ̀ kọ́ mà bẹ́ẹ̀ ọmọ wa sọ wípé bí wọ́n bá kó ọmọ ogun gan jáde wá láfi hàtákì bàbá Lágége tòní léyìí táwà yìí ọmọ ogun gbọ́dọ̀ ní nǹkan mẹ́ta àfi kó ṣe ìdáàdù ọmọ ogun náà dáadáa àkọ́kọ́ ni pé ó gbọ́dọ̀ jẹ́ ni tó ní mímọ̀ tọ́ra àwọn ọmọ ogun bàbá Lágége wọ́n bá túmọ̀ alẹ́ òun kálukú ọ̀sà o ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ jẹ́ ni tó dá láhán ọ̀rọ̀ tí ò ní kó tọ́ banu tó ma ọ̀rọ̀ yọ tó ma yan tó ma va tó ma wí tó ma là tọ́ra àwọn ọmọ ogun bàbá Lágége máa là o ẹlẹ́ẹ̀kẹta ó bá di kìráǹgídá ó bá dojú ẹ̀ tán yọ́dọ̀rọ̀ kálámù ó gbọ́dọ̀ láwọn ọmọ ogun tí wọ́n mọ nǹkan kọ́ o wọ́n máa di kí fábù yí talẹ̀ sí kàfàrà èèyàn gbọ́dọ̀ ròyìn wọn dáadáa kó tó ṣe o inú àwọn ọmọ ogun bàbá Lágége inú ẹ̀ ní gbogbo wa yìí bàbá Lágége là ń bá lọ òun là fà wá sí ń bá lọ bàbá ẹlòmíì máa wò kí wọ́n yá bí èmi ya tèmi lọ́tọ̀ ni gbogbo balẹ̀ máa sọ fún wa wípé ìfẹ́ bàbá Mùdírù wàláhì ọ̀dọ̀ bàbá láì gbà mí ni mo ti mà alọ́lé kéwú lókè agodi lóòótọ́ dáadáa àmọ́ sẹ́yìn mà wípé akànlọ́lé kéwú á dé ni àmọ́ ń gbà tí Ọlọ́run ní kí n dọ́dọ̀ wọn tí mo bá àwọn àwùsọ́ọ̀fù Mùdírù bí wọ́n ti máa ń ṣe lóyìn bàbá Mùdírù àti bí wọ́n ti máa wo kéṣẹ́ tí wọn gbogbo ẹ̀ wọn ó ti bá wọn ọ ajé kífẹ́ wọn ẹni abáwá láàjọ kí là á ṣe bàbá wa Khalifa látara àfẹ́ ọ̀hún tí wọ́n wá ní ṣíṣe àdámà tí wọ́n sì dúó ti àlífà Sheikh Adam bàbá Mùdírù tó ní ẹwà wo tọ́lọ̀ ń ṣe fáwọn náà lónìí ọba tó wá dúó ti bàbá wa láyé gbà mí náà tó wá gbé ẹ̀yìn kalẹ̀ sí yàyí tó fi ń sí yàyí ó fi ń sí rí àga yìí irú wa yìí àwa dìde lónìí àwa nígbà náà wípé a ní tẹ̀lé ajá sí wípé ń tà ń bá wọn kan jà sí làwa náà sí nígbàtá yìí ṣe lérí ibú èèyàn bẹ́ẹ̀ tí ráyè inú Ramadana yìí wàláhì làázìm mo ti fẹ́ wá mo fi ní káàkiri kọ́ sí mọ̀ ẹ lọ èmi náà ń bọ̀ wá wọ́n gbọ́dọ̀ wá toró lòsì lẹ́lùmí kò ní mà pé ìráyè gbọ́ngbà tí ọba rí mi lórí mídíà báyìí kò ní mà pé kọ̀ ráyè ni yóò ní náà kí Ọlọ́run àwọn àtàlífàsì ni àlè má sọ̀rọ̀ lóore ní gbogbo ògbà gbogbo ẹnu wa bá ti ń bẹ pẹ̀lú bàbá àtàná bẹ́ẹ̀ là ń pẹ pẹ̀lú bàbá tòní náà torí bàbá àtàná ọba ti wá jẹ́ wọn ọba tèmi jẹ́ o wọn ọba ti kó wá jẹ́ o ọ̀sẹ́ ni ó lè wá tó ní Màmúlánà sí àmúsà sàbúrú kan fóun rí kó sí yọ́ ẹ̀ lẹ́yìn pẹ́ni tó ń ṣe dáadáa àìmáyé bí wọ́n ti gbà mí lẹ̀ lọ rẹpẹtẹ tó wọ́n dìde wọ́n fi lélẹ̀ lóru àbí àfàdà sí lóru
wọ́n káàkiri gbogbo lé àwọn àgbààgbà afá ìpé ẹ̀dàkùn àìmọye bẹ́ẹ̀ tọ́pọ̀ kọ́ wá dùn ní ní yabùtùlú o gbogbo ẹ̀mọ́ kíwú ní ẹ̀mọ́ yabùtùlú gbogbo ẹ̀jẹ̀ máa wá sí ní ẹ̀mọ́ yabùtùlú bẹ́ẹ̀ ti dúó lánàá bẹ́ẹ̀ ni ẹ dúó lónìí o ológo rẹ̀ o ògo wọn ògo ọmọ ògo babaláyé gbà mẹ́ta náà rẹ̀ o ọlọ́run má jọrọ̀ yẹn burú o ọlọ́run jẹ́ ẹlú ẹ̀mí gígùn láyé ọlọ́run jẹ́ sí tafsiri pẹ́ láyé ọlá Muhammadu Rasulullah inna ataynaka bismillahir rahmanir rahim inna ataynaka al-kawthar fasalli li rabbika wanhar inna shanihaka alfa al arabi ọlọ́run wọlá àwọn tẹ́ kéwú lára wọn wọlá gbogbo àwọn tẹ́ jalbarka wọn ọ̀rọ̀ yìí ti dáa ó ti gún ọlọ́run má jẹ́ ó padà sẹ́yìn ó tún bá wa kún jù báyìí lọ inú àwọn táwọn náà dúró ní àyín dáadáa lọ́kàn àti lójú àti lẹ́yìn inú ẹlẹ́wà ayé tí yín náà ayé yín ọlọ́run má jẹ́ ó dàrú ọlọ́run jẹ́ ṣiṣẹ́ pẹ́ńbẹ̀ ọlọ́run jẹ́ ṣe dáwà pẹ́ńbẹ̀ má gba ìgbà lọ́wọ́ yín ó ti fà yín sókè kò ní fà yín wálẹ̀ ní amúnì estate lónìí ọba ń kí babalámúnì ẹ̀yìn náà ló ń kálùkù wọ́n sáré máa alìmáàmù jáàbẹ̀ ọlọ́run má jẹ́ kó bàjẹ́ albarkola àwọn ẹni ọlọ́run ọlá Muhammad Rasulullah látara ìfẹ́ babaláyé gbà mí àtẹ̀mí àjọṣe àtẹ̀mí ìgbà fún òun ló mú ẹ̀yin kú òyìn àyín lọ amúnì nítorí mú yín kú náà nù ga ìní náà sáà bàbá Imam Hamza rárá ẹjẹ́ mi ó tún lọ bùmí èyí ma wálé wá sùn yí ma lọ lè kírun bẹ̀ ni ìfẹ́ lọ́fà tí ọba sì fẹ́ ni ẹgbẹ́ ti mọ́tẹ́bẹ́ ní mọ́sálásí ẹkọ́ mọ́sálásí yàyí náà bàbá náà ti fàyè lẹ̀ ń bì kan bẹ́ẹ̀ táwọn náà fi dé yàyí ibi wọn jà kọ̀kọ́ wọn fàyè lẹ̀ ń bẹ̀ pé ìfẹ́ náà sáà wọn torí bá ní náà sáà àwọn ọmọ bọ́lọ̀ ti ṣe mí ìlójú kó báyìí bẹ́ẹ̀ lẹ́yìn náà wá sí ọlọ́run wọlá bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì padà ọlọ́run ní padà lẹ́yìn tí yínà ọlá subhana rabbika rabbil izzati amma yasifun.